gentlemen. Hello, ladies and gentlemen. Ọ̀rọ̀ ṣàlàáfíà yín. Èmi tún ni o, èmi bàbá yín ni o. Tásíkò bàbá táwà. Ìjẹ̀bù òṣèlú nìkan pa. Ẹkùn ọkọ̀ táwọn wá, mo tún dé o, kò dé sí i lọ́rùn. Ẹ̀dùn káàbọ̀ o. Lórí àkọ́tún ètò ilé ètò wa, eré tí mo pè ní ìwé àwọn àgbà. Níbo tí mo ṣe ń kọ eré òwe lóríṣiríṣi. Ìwé àwọn àgbà, orí kejì, ẹsẹ̀ karùn-ún. Ìwé àwọn àgbà, chapter 2, verse 5. Tó kà báyìí pé ọ̀gánmọ̀ tó yọ, ó lóun fẹ́ kan ọ̀run gbọ̀ngbọ̀n. Ìgbàgbọ́ náà ṣe jù bẹ́ẹ̀ lọ o. Ọ̀gánmọ̀ tó yọ, ó lóun fẹ́ kan ọ̀run gbọ̀ngbọ̀n. Ìgbàgbọ́ náà ṣe jù bẹ́ẹ̀ lọ o. Kí ni ìtumọ̀ rẹ̀? Kí ni ọ̀gánmọ̀? Kí ni ìgbàgbọ́? Àti ọ̀gánmọ̀ àti ìgbàgbọ́ ara ọ̀pẹ ni méjèèjì wà. Eré ìdíjẹ̀jẹ̀ ń yọ táyé pè ní ọ̀mọ̀nà. Ọ̀mọ̀nà ewé ni ewé kékeré ló ṣẹ̀ṣẹ̀ ń yọ. Àmọ́ ìmọ̀ ọ̀pẹ tí ṣẹ̀ṣẹ̀ ń yọ tó jẹ́ ìmọ̀ tí ṣẹ̀ṣẹ̀ ń yọ jáde tí ń lọ dòrò. Òun ni àwọn bàbá wa ń pè ní ọ̀gánmọ̀. Ìgbàgbọ́ orí eré tó ti dàgbà tó ti tẹ́rẹ̀ẹ́rẹ́ báyìí ó ti di ìgbàgbọ́. Ọ̀gánmọ̀ tó ṣẹ̀ṣẹ̀ ń yọ dòrò. Ó ní àwọn fẹ́ kan ọ̀run, òun fẹ́ kan ọ̀run, òun fẹ́ nínú òkèèrè. Ìgbàgbọ́ náà ṣe jù bẹ́ẹ̀ lọ. Kí ni ìtumọ̀ rẹ̀? Gbogbo bírà tí àwọn ọmọ ayé òde òní tán lè dá. Àwa tá a jẹ́ bàbá fún yín àti dárú ẹ̀ sẹ́yìn. Kò sí ìwà kankan tí ọmọ kékeré lè hù tó lè ju àgbàlagbà lójú torí pé kí ni ibi tí àgbàlagbà náà ti gbà rí ni ojú òpó tí àgbàlagbà ti tọ̀. Bóyá tí wọ́n ti tẹ́ńbẹ̀ ní o àbí tí ò pé wọ́n rí o. Àwọn ojú òpó ó ti yí àgbàlagbà dáadáa. Ẹ ṣàkíyèsí pé nígbà tí èèyàn bá wà ní ọmọ kékeré, èèyàn máa ń wá kúùkì. Nígbà tí èèyàn bá wà ní ọ̀dọ́ tó wà ní òpópó tí agbára tó wà fún dáadáa, èèyàn máa ń wu àwọn ìwà kọjá ààyè lóríṣiríṣi. Bí ìgbà tí èèyàn bá ń lé kúùkì ni, ṣùgbọ́n tí èèyàn bá ti dàgbà, èèyàn mọ̀ pé ẹ̀mí mi lè bọ́ lóko tí mo fẹ́ dánwò yìí o. Kí ni ilé kó bá mi o? Mo lè rí ààrẹ o, mo lè rán èèyàn àmọ́ ṣáàkì. Àgbàlagbà ooo. Torí ẹ̀ ló jẹ́ pé gbogbo àrà tí àwọn ọmọ kéékèèké bá ń dá, gbogbo àrà tí àwọn ọmọ ìjèṣì bá ń dá, ìwọ̀nba ni mo ń dorú wa lójúmọ́. Mo láti rí àwọn àgbàlagbà máa bù kẹ́ẹ̀dì wọ́n báyìí. Wọ́n á ní ẹ̀ múra iná Lẹ́kan, Daniel, Gbénga Ṣùpọ̀, Tèmiládé, Tọ̀míwá, Timothy, Tina, ẹ ṣe pẹ̀lẹ́ díẹ̀díẹ̀. Torí wọ́n ti mọ̀ pé ìgbẹ̀yìn kínní wò lè dáa. Àgbàlagbà ti mọ̀ torí pé kí ni àwọn náà ṣe jù bẹ́ẹ̀ lọ. Tẹ́ ẹ bá rí àgbàlagbà tí bá ń kìlọ̀ nǹkan fún yín, ẹ̀yin mọ̀jẹ̀sí ẹ má fetí pìlà bá rẹ o. Nínú ìrírí ni àgbàlagbà ti ń sọ̀rọ̀ o. Nínú tí ojú ti rírí láti inú ìrírí, ní tó ti kó ìyàjẹ̀ èèyàn rí, tàbí tó ti dé pé ó ti fi ìyà jẹ ẹlòmíì lẹ́gbẹ̀ẹ́ èèyàn rí, ó ní àgbàlagbà fi máa ń sọ̀rọ̀. Àgbàlagbà tó ti dàgbà dáadáa ń sọ àwọn àgbà náà ràn wọ́n àgbàlagbà rẹ tó ní àkáì. Ìdí ojú wọn ti rírí òun náà fi máa ń ṣe kìlọ̀kìlọ̀ fáwọn ọmọ kéékèèké. Wọ́n á ní ẹ ṣe pẹ̀lẹ́, ẹ ní sùúrù, ẹ má fi gìràgìrà rí nǹkan. Wọ́n á ní dẹ́ǹlé o, ẹ̀yin kí ni yín ẹ ṣọ́ọ̀ṣe o, ẹ rò dáadáa lórí pé kí ni ojú òpó àgbàlagbà ni. Òun ló fi jẹ́ pé ìwé àwọn àgbà
orí kejì ẹsẹ̀ karùn-ún ó ní ọ̀gọ́mà tó yọ tó lóun fẹ́ kan ọ̀run gbọ̀ngbọ̀ngbọ̀n ìgbàgbọ́ náà ṣe jù bẹ́ẹ̀ lọ o. Àgbàlódé àgbàlagbà náà gbìyànjú irú ẹ̀ tẹ́lẹ̀. Torí ìdí èyí ẹjẹ́ àṣepẹ̀lẹ́ o. Ẹ wo ọ̀rọ̀ mi ò lópin sí yín o. Tèmi ní kí yín ní tòótọ́ o. Tásíkò bàbá táwà ìgbàgbọ́sẹ̀ dáhìn kọ̀bà kúkú jẹ́jẹ́ apáta rere. Ẹ̀yin kọ́ ẹ̀ ẹ wo àgbòyìn tán lórí ẹ o. Ẹ lẹ́ ń bẹ́ o. Ẹ kú kàlẹ̀.